mọ́mí o apẹ́ láyé mọ́mí o ajẹ̀wọ̀n mọ́ ẹni bá ní kò ní rí bẹ́ẹ̀ o afọ́lójú akànlápá kó sẹ́nu tírélà àrùn jẹ̀gẹ̀. Muhammad Jamiu ló ránṣẹ́ ayọ̀ wá bá mi nílé, ó ní kí n wá bá òun dúpẹ́, kí n kọrin ọpẹ́, orin ayọ̀ fẹ́ni ọpẹ́ màmá ológo, màmá wa Tawakat Adéníkẹ́ pókú oríire bọ́dún tí ń yípo aya àjàlá ló ń bọ́dún yí nínú ọlá ńláńlá òun pẹ̀lú àlàáfíà. Ọjọ́ 13 oṣù kẹjọ 13th of August lọ́jọ́ tí wọ́n bímọ aláyọ̀ lọ́yọ̀ aláàfin Òjó Pàṣẹkẹrẹ ọmọ Àtìbà nínú ilé ìmáàmù àgbà àkọ́kọ́ gbogbo Ọ̀yọ́ ni wọ́n ti kí wọn kú oríire ewu ọmọ tuntun. Wọ́n sọ ọmọ náà lórúkọ, wọ́n ní kí ọmọ máa jẹ́ Tawakat Adéníkẹ́. Wọ́n ní kó ṣoríire, kó dàgbà, kó dògbó, kó bímọ, kó tún lọ́mọ ọmọ àti àwọn àrọ́mọdọ́mọ tí ò lóǹkà. Wọ́n ní kó ní owó ńláńláńlá pẹ̀lú ayọ̀ tó pọ̀. Gbogbo ẹni tó bá mọ aya Àjàlá wọ́n ti mọ̀ pé gbogbo àdúrà tí wọ́n ṣe lọ́jọ́ ọ̀hún ló gbà pátápátá. Abájọ táwọn àgbàlagbà ṣe máa ń pe màmá ọ̀hún ní màmá ológo, táwọn ọmọdé wẹrẹ máa ń sọ pé grandma aláyọ̀, màmá Jamiu Àdìgún tí kìí bínú, mother Surajudeen honorable tí kìí kanra, kíkó mọ́ra tó kó ọmọdé mọ́ra ló jẹ́ káwọn èèyàn ó sọ pé obìnrin bíi pẹ́pẹ́yẹ ní í ṣe, abiyamọ bíi pẹ́pẹ́yẹ ṣọ̀wọ́n, iwájú ni pẹ́pẹ́yẹ máa ń kọ́mọ sí, á ní kíní ń gbọ́mọ lọ tí yèyé ò ní mọ̀. Tí mo bá sọ pé àna wọn ní Kòròdú ọ̀gá, grandma Kìfáyà ọmọ Macfoy ni mò ń wí, màmá Àgbàlá Amin pẹ̀lú Abdulsabur ni mò ń sọ. Ìyá tó ṣe Káúsárà láti ìlú tí kò sálàárù gangan ni. Happy birthday màmá Jamiu Àdìgún ọmọ Macfoy. Many happy returns mother Surajudeen honorable Àjàlá. Grandma ọmọọba Firdaus ló ní kí ẹ fọwọ́ pewú. Sweet granny ọmọọba Yusra ló sọ pé kí ẹ má mọ̀ níra. Màmá ológo Prince Imtiaz àti Nasif àwọn ni wọ́n ní kí ẹ má dàgbà òṣì. Ìgbà tí mo sọ pé àdúrà ló gbà lẹ́ẹ̀kan, ọ̀pọ̀ èèyàn ní ó tètè mọ̀ àrídájú ohun tí mò ń sọ yékéyéké. Taofik àti Taofiko tọkọtaya Àjàlá àwọn ni wọ́n sọ pé olóríire ni màmá àwọn. Grandma kí ẹ pẹ́pẹ́pẹ́ bí ọmọ owú ti ń pẹ́ lágbẹ̀dẹ. Tọ́há àti Wàfíkọ̀ ló ń kí yín o. Ikram àti Ubeida sọ pé grandma ọlọ́run á jẹ́ kí ẹ̀yìn pọ́mọ àwọn pọ̀n. Ariwo long life and prosperity ní Marzouk àti Martin ń pa. Najat náà sọ pé màmá ẹ ò ní ṣubú dànù ó jàre. Grandma Aisha ìgbà tó yáwó raṣọ. Mama Tawhid ìgbà tó gbàgbà wọ bàtà. Grandma Rokib ó yá yagele ya síbi tó wù ẹ́, jẹ́ kó rí ẹlẹ́gàn ó dàrú. Màmá rere màmá ọlọ́jọ́ ìbí, ibi gbogbo lọ́wọ́jà erin rẹ̀ dé. Ó gba Kòròdú lọ sí Jẹ̀bú, ó bá wọn dáná nílé alárẹ̀ gbogbo. Àwọn ọmọ alárẹ̀ ni wọ́n ń kí ọ, àwọn ọmọ anáwó dọ́là kóyìnbó tó dé gbogbo wọn pátá ni wọ́n ń kí màmá pé happy birthday. Ó ti ṣòwò, ó ti jèrè, Adéníkẹ́ ó di dandan kó o fèrè jẹ̀kọ. Tí o bá ti rí Ṣọlá òun pẹ̀lú Ṣẹ̀kínà, o lè rìn, o lè yan bí ọmọ ọba níjẹ̀bú alárẹ̀. Alhaja Tawakat Adéníkẹ́ ọmọ Agboola ìwọláyà Alhaj Tajdeen Alani ọmọ Àjàlá tó dolóògbé lọ́jọ́sí, kádániwáyé ó dẹlẹ̀ fèèyàn re. Ẹ̀gbá nílé àwọn Àjàlá, ẹ̀gbá mọ lísàbí agbòǹgbò àkàlà. Onírúurú ẹ̀gbá ní ń bẹ nílé Aláké, ọba 5 ọ̀tọ̀ọ̀tọ̀ ní ń bẹ nílùú Ẹ̀gbá, gbogbo wọn ni wọ́n ń dádé. Olùbárà ọba ni, Agbòrà ọba ni, Ọ̀sìndí ọba ni, Olówó Òdùrú ọba ni, Aláké Ẹ̀gbá ńkọ́,
ṣé bàbá ń bẹ lálàáfíà ara ọmọ aṣẹ́ tí ń mumi kíkan. Happy birthday Adéníkẹ́ o, Tawakat, ó ti ṣọdún èyí wàá tún ṣe míì lọ́lá Olúwa. Ọdọọdún làrórógbó, ọdọọdún ní tàwùsá. Èmi mọlé Adéníkẹ́ nílẹ̀ Yorùbá, ìwọ lọ̀yọ́ ọmọ láàfin òjò pàṣẹkẹrẹ ọmọ Àtìbà, níbi tí wọ́n ti ní kólówó gbowó kí wọ̀fà ó sọ tọwọ́ rẹ̀ nù, ṣebí kó lè bá a dìjà, àní kó lè bá a dá pọn ni, kọba aládé ó lè rí imú jẹ. Pínísín lọmọ erin tí ń fọlá yagi, Ọ̀yọ́ ló ní kárìn ká sánpá, ká gbẹ́sẹ̀ kó yẹ èèyàn. Bí wọn ò bá mẹrin Déníkẹ́, ṣé wọn ò gbóhùn erin ni? Ọ̀yọ́ mi di méjì ọmọ tẹ̀là. Òṣùpá lé wọn ní Ògún, bàbá ẹni tọ́wọ́ rẹ̀ bá tó bẹ̀ kó lọ tóṣùpá ọ̀hún ṣe. Ají ṣe bí Ọ̀yọ́ la ó máa rí o, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. Owó lè kó ní o, ará Ọ̀yọ́ ló lọ́ba. Adéníkẹ́, owó lè kó ní, ará Ọ̀yọ́ ló lọ́ba. Mommy, happy birthday to you. Courtesy, children and grandchildren.